oníbèrè sọ pé ìjẹ́ ó tán kí a máa dáná níbi òkú láti jẹ́ kí òkú bá ti fi ní ìlú lẹ́nu pé sàrà ni. Kò tọ́ kí àwọn ará ọ̀kọ̀ máa dáná. Oye, kò tọ́ kí àwọn ará ọ̀kọ̀ máa dáná. Nínú ojúṣe àwọn ẹni tí bá lọ́dẹ kí ará òkú, òun ni pé tó táàzí àwọn. Táàzíyá ìkíyàn ìrọ̀ yàn. Ìrọ̀ èèyàn pé ìrọ̀ ẹ̀tọ́ kúkú fún ọlọ́ni bí àtàzíà àti ìsàdúrà fún àti ìsàdúrà fún olókùn tí jẹ́ tàzíà nù. So tafsiru ahli al-mayyit wa tasdiyatuhum wa hamlu ala sabr wa du'a lahum al-mayyit tí jẹ́ tàzíà nù. ó sì ń ládàá pọ̀. النبي صلى الله عليه وسلم من عزى أخاه على مصيبة حديث مصيبة كساه الله من حال يوم القيامة كساه الله حلة من حال الكرامة يوم القيامة انتبه أو كما قال النبي صلى الله عليه وسلم حديث أسي جاجة لأوى حسنة يبي الإمام السخاوي تسيوي كما كيو الإمام ابن حجر نبي يعني قصد الحسنة أني أي كي يا المسلمين tọ́ba kí ọmọ ẹ̀yà ẹ̀ lórí mùsíbà àjálù tọ́ba ṣẹlẹ̀ sí wọ́n lè má ṣe sìnkú nìkan tó sìnkú lọ́kàn ní lọ́kàn kọ́mọ́ládà rẹ̀ tó ṣùgbọ́n wọ́n lè má ṣe sìnkú nìkan nǹkan lè bá dúkìá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́bẹ̀ wọ́n lè kọ́ máa ṣe alókùnrin kó fara nígbà tàrà fẹ́ra wọ́n sì fọwọ́ ṣe dúkìá wa náà so that ẹni tọ́ba kí tó sọ̀rọ̀ lórí ẹ̀ lórí fọ́sùn tó sàdúrà fún sọ́dà tó pẹ́ àdáni ìdọ́kọ̀ sọ̀rọ̀ lọ́kàn ọ̀rọ̀ wọ ní aṣọ ńláńlá aṣọ jẹgẹrẹ ní ọjọ́ kìíyàmù ní àwọn aṣọ ìyẹ́ lọ́jọ́ kìíyàmù ṣe sọ́dà ẹ̀yìn tó tí náà tọ́jú kí wọ́n ṣe fọ́lọ́kù òun náà ní kí wọ́n wá dáná tọ̀dọ̀ ara wọn èyí àwọn ẹ̀ka lọ kí olókù ṣe kí wọ́n dáná fún wọn torí pé kìí káwọn ọlọ́kù náà dáná Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí Jáfàr kú tó jẹ́ ọmọ ìyá fún Ali ọ̀dọ́là ó ní اصنعوا لآل جعفر الطعام فقد أصابهم ما يشغلهم وبما شغلهم أنا بني ẹ̀dáná fún àwọn fámìlì Jáfàr tó sọ́lá ṣe àmì ìyẹn torí pé tó bá wọn tó fún wọn láì ríjú فقد أصابهم ما يشغلهم وبما شغلهم ètò kan wọn láì ríjú lọ bá wọn so àwọn ní ọmọ dàrẹ́ta nígbà tó kọ́ ẹlẹ́lẹ́ jẹun bẹ́ẹ̀ wọ́n dàbí súnmọ́ náà so wọ́n ní ẹ̀dáná fún wọn tọ́lá ẹ̀kọ́ bá tọ́ kí wọ́n lọ́lẹ́ jẹ́ kó sílẹ̀ lóko kọ́ máa lọ jẹun bẹ́ẹ̀ àbí káwọn sọ̀rọ̀ máa dáná ń tà náà bẹ́ẹ̀ sọ fún wọn pé ẹ̀yin ní kẹ́ máa dáná fáyìn tí bá ń bí kì í o kẹ́ẹ̀dì súnmọ́ náà ẹ̀ tá a sọ ẹ̀ sí àgbẹ̀bẹ̀ ká náà bẹ́ẹ̀ sàlàyé tọ́lá tọ́ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ tọ́lá tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ń sàlàyé tí ń fẹ́ ọ̀nà ṣe وتأخير بيان عن وقت الحاجة غير جائز بل ما وقع عن مسؤولين الرسول صلى الله عليه وسلم ìwà máa sàlàyé fẹ́ kí wọ́n sàlàyé láti fi hàn sàlàyé kò tọ́ kò tí ẹ ṣe láti kàn níbi sọlọ sọlọ kò tí ẹ ṣẹlẹ̀ láti kàn níbi rẹ̀ sọlọ lọ sọlọ ètò àti kò tọ́ ni. bákan náà hadith Jarir al-Bajali wọn ní anábì nàkó sọlọ lọ sọlọ كنا نعد على عهد رسول الله صلى الله عليه وسلم على الاجتماع إلى أهل الميت وصانعة الطعام من النياحة قلني àwọn aláṣà àdébí sọlọ sọlọ àwọn máa ń ka kí ọmọ péjọ lọ́dọ̀ àwọn òkú kí àwọn ọmọ lọ́dọ̀ péjọ lọ́dọ̀ wọn ṣe kọ́dù kí wọ́n tọ́kàn ká àjòkó kí wọ́n máa ṣe fàájì ń bẹ́ẹ̀ lóye wa àti kí wọ́n máa dáná káwọn ọlọ́kọ̀ máa dáná fún wọn wọ́n gbé sàrọ̀ kalẹ̀ ẹ̀tọ́ sáwọn fún lóyún ọ̀tàlẹ́ náà dẹ́ náà bẹ́ẹ̀ mẹ́rọ pé wọ́n mọ̀ pé aláṣẹ bí àbùkátà ṣe subhanallah tí bùkátà máa fi ẹ̀tì àmọ́ bí àǹgbà tó yàn bá kú ọmọdé àwọn kọ́nà náà mọ̀lẹ́ ti jẹ́ tí wọ́n máa bí àbùkátà lómi náà kátó náà bá kú. so náà anábì sọ pé ó ní anábì sọ ọ́ ní àwọn máa ń kà fún pé àmínà nìyáhà nínú
ìsunkún òkú lọ́nà tí ó gbàdá tí ànábì ní káwọn máa ṣe àníyáhà ìsunkún òkú lọ́nà tí ó gbàdá iná ní wọ́n ń pè bẹ́ẹ̀ kí wọ́n máa sunkún kọ́ máa sunkún kọ́ abara ẹ̀jẹ̀ kọ́ máa gbẹ̀rẹ̀ sálẹ̀ kọ́ máa wíwí kúrò kọ́ máa ṣe ó jẹ́ pé kí wọ́n máa tún pé àwọn máa tẹ̀ ẹ̀dùn ni abẹ́rẹ́ tó kú lọ́wọ́ àárẹ̀ pé àárẹ̀ kó dùn àìpé àbárẹ̀ kú ni àbí àárẹ̀ kún kọ́ máa rẹ̀ kẹ́kún ọ̀dá àárẹ̀ ní ká máa ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n máa sọ bùsọ̀ aláṣẹ́lẹ̀ wọn lọ kíní kan lọ báwọn lọ́n tẹ̀lé jẹun wọn lọ́sẹ̀ kíní àìlè ìyàwó lọ ẹgbẹ́ kíní kan kíní kan ṣùgbọ́n ọ̀dà rẹ̀ lórí kọ̀dá. bá náà bí sọ wá kọ̀ fún yàn ọ̀dà bẹ́ẹ̀ náà ni pé irun táwọn irú nǹkan ìpéjọ lọ́dà àwọn lókù àti kí wọ́n máa dáná fún àwọn tó bá wá sọ́dọ̀ wọn inú ìdájọ́ yẹn lóru. ẹgbẹ́ tí sọ̀rọ̀ bá sọ pé kọ́nà àwọn ṣèkọ́ bá lákọ̀ náà bí sallallahu alaihi wasallam pé wọ́n ní ìdájọ́ àdìsá náà bí sallallahu alaihi wasallam wọ́n bá fi àsìkò náà bí sí kọ́lá bí ó fi àsìkò náà bí sí gẹ́gẹ́ bí tí ó dọ́dọ̀ náà àwọn onímọ̀ nínú ìmọ̀ mustalah al-hadith. àwọn yóò tọ́ fún ọ̀rọ̀ fẹ́ fẹ́ sọ àwọn àlè náà ò ní náà sùn náà ti ní sọ àwọn ní sọ àhádì kàdá òmìnira wa kàdá kún nínú ọ̀rọ̀ bí àhádì fi àhádì àwọn àni ìlú ọ̀fà ní àrùn gẹ́gẹ́ bí àlìmọ́ mùsùlùmí ti sọ rahman allah bí alfiya wọn bí afẹ́ àwọn tí wọ́n ṣe nínú mustalah al-hadith náà. onídèrè ìgbà pé ìjókòó kí á sì mọ lẹ́yìn lọ́rí èèyàn lè wá sọ pé àwọn ènìyàn lówó wọn lọ́lá kò sí ìkànnì tó bùkún ní ọwọ́ wọn tí wọ́n bá lówó tí wọ́n bá lọ́lá kéde bí wọ́n kéde bí wọ́n kí wọ́n nà sínú kéde kò ọ̀nà tí ọ̀dà ni wọ́n kéde kí wọ́n nà sí pé kí wọ́n nà lọ́nà tó dáa tí kò yàn bá kú ìsìlámù ní kóká máa nà ọ́ lọ́nà tó dáa wọ́n fẹ́ lọ́nà tó dáa níbi ẹni ọkọ̀ kú rẹ̀ mọ́sáàtì ń bẹ ẹ dápẹ́ àwọn àdìgbò nígbà tí wọ́n dákọ́ mọ́sáàtì wọn ò rí kọ́ àbí tí wọ́n kọ́ sí fún àwọn kọ́ lórúkọ òkú rẹ̀ kọ́kọ́ lọ́mọ ńlá dábàá òkú rẹ̀ so àbí wọ́n ṣe kásán sá sí àdìkànga àbí bọ́ọ̀ ní ìsìn náà ti wọ́n bóyá àwọn máa mílíọ̀nù kan bọ́ọ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ bọ́ọ̀ so that lọ́jẹ́ tábà lọ́wọ́ jẹ́ kàn sọ lọ́jẹ́ bẹ́ẹ̀ ìmáyé sí oríṣiríṣi jáde nídìí ọmọ labalada sọ kọ́kiri ládàá máa lọ́bọ̀kọ̀ ẹ̀ ọ̀rọ̀ àrà màá ra màálù mẹ́wàá ọgùn màálù ọgọ́rùn màálù rárá òní ńláda ọ̀tún jáde kan so that àwọn kan ẹni kí èyí fẹ́ kí èèyàn ṣe ẹ bẹ́ẹ̀ ní àwọn aláìní ládùúgbò rẹ̀ nínú fámìlì ṣe tọ́lọ́run lára wọn lórúkọ pé kí ọlọ́run mú ládàá bá ọkù rẹ̀ alhamdulilayi ó jẹ̀rọ ní ládàá tó o sì lọ́kọ̀ máa ní ọ̀n dáná kalẹ̀ wọn fi so báyà yàrá gan báyà bàdà gan ọ̀dánù báwọn bẹ́ẹ̀ pọ̀jẹ́ tó dé kalẹ̀ gan ní ayé báwọn gbàdún lẹ́lẹ́ ayé tí ọlọ́pàá ṣàánú wa tó dà tó wà ní òun máa yẹ ọlọ́run ti kí nínú tó kò bá mọ́ra ọ̀ máa yẹ tó ọlọ́pàá ṣàánú wa tó bá máa yẹ ní oṣù tí ọlọ́lẹ̀ wúlò sí lọ́dọ̀ náà àwọn fàníọ́jọ́ àwọn hòtẹ́ẹ̀lì mi tó tóbi tó ṣe kí ní lára lẹ́pẹ̀ lómi kan pé dókítà máa ní bẹ́ẹ̀ kí wọ́n máa nà fún báyà fún ọdún kan ní fún kankan nínú àwọn ojú kan náà rí ṣe pé lórúkọ àwọn ọmọdé kọ́kọ́ làwọn ọmọdé bá màmá wọn. àwọn ṣẹ́ dáadáa nìyẹn rírò ìta àdùmáǹkà bíláì ọba tàwádìí àyànṣe nínú àwọn ọ̀tẹ́ tó lára tó dáa gan ní tó súnmọ́ hàrà mẹ́línì tí wọ́n kọ́ ló kọ̀ ya kọ́ lọ́ máa mú ládàá báyà wọn pé dókítà máa ní bẹ́ẹ̀ kan máa ná sí ojú kan náà dáadáa kọ́ làwọn ládàá báyà tó yẹ kó ṣe ètò ẹ̀ka ìyọ̀ máa ṣe àpọ̀lọpọ̀ lọ́wọ́ bí ìwọ̀n àmọ́ tó yẹ ká máa ṣe ṣe wà alákọ̀ọ́sà mọ̀ náà tó àwọn kan yẹn ní ẹ̀kẹ́ ìrìnà ṣe. gbá pé wọ́n ní latina máa alájà ṣe kọ́lá ìbàdàn sáńsára ìbí kọ́lá nǹkan forí jì wọn àti odò kọ́lá àwọn tó kùn jùlọ náà. so àwọn àdìkan ní dọ́kítọ́lá sọ̀rọ̀ yẹn náà ń sọ̀rọ̀ nípa irú kọ́lá yìí náà. ọ̀pọ̀lọpọ̀ wọn ní àwọn sọ pé àwọn kan sọ pé nígbà tí ó kàn ṣẹlẹ̀ bá ń tọ́ṣẹlẹ̀ sí alájà ìṣe kọ́lá ṣe ẹ̀sọ́ kí wọ́n bẹ lọ́wọ́ wọ́n lè náwó dáadáa ṣe bẹ̀ àwọn yẹn díẹ̀ tẹ́tẹ́ à yóò dáná sí wọ́n tẹ́lẹ̀ sí wọ́n palẹ̀ láró wọ́n ti ń jòkó wọ́n ti lè gbá ní ọdún táyé máa lọ àwọn olè lóṣù náà máa àwọn káwọn tó wá lóṣù owó àwọn ìyẹn ní káwọn tó wá lọ́wọ́ síbi tí ò tọ́ pé kò sọ àwọn olè lóṣù náà máa káwọn tó wá lọ́wọ́ síbi tí ò tọ́ ètò ìmọ̀lẹ̀ nìyẹn so ọlọ́run kò ṣe àmọ̀ náà wa kódà kí ọmọ tó yẹ kéèyàn ó ṣe wọ́n ti bàrà ní kéèyàn ṣe kí ọdún ẹ̀sìn àwọn ìjọsìn ọmọ àbàrà tó lọ. ẹ wá ẹnáyà àtẹ́yìn sí àǹjẹ́ àmọ́ lẹ́kẹ́ ń bẹ ẹlẹ́kẹ́tẹ́ kí wọ́n rówó lẹ́kẹ́ ó san àmọ́ lẹ́kẹ́ ó tán kí ó gidi ni o ẹ̀sẹ̀ àti àwọn kéde bíi àdètè kẹ́rì tá ń ṣe jálàbí tá ń ṣe kíníkà kiri àwọn ẹ̀yẹ kọ́ tó àwọn èèyàn sílẹ̀ tó ń kéwú àtàwọn tó ń ké ẹ̀sẹ̀ àti àwọn kéwú àwọn tó ń kéwú gidi tó ń rówó lẹ́kẹ́wú àwọn tó ń ha Quran tí wọ́n tó ń rówó sàmìlẹ̀ lọ́lẹ̀ tọ́lọ̀ lára wọn
bẹ́ẹ̀ náà tí mo fẹ́ náà máa skul tí wọ́n lọ sí skul ẹ̀ náà máa mùsùlùmí ẹ̀ wọ́n lọ́mọ ọ̀rọ̀ pọ́jẹ́kìtì sàn ẹ̀ lọ́mọ ẹ̀kọ́ lọ́wọ́ skul sàn kò ní ọjọ́ skul ọmọ yìí tó ti parí tó ń bàtà pamọ́ tó serious kí ẹ̀sìn pẹ́ẹ́n tí wọ́n lè gbé ìfẹ́ obìnrin ní bẹ́ẹ̀ àti tí wọ́n lè bí ọmọkùnrin rárá àwọn tó serious so that wọ́n máa ń ládàtọ̀ máa ní adájọ́ sí ìyàwó ni mùsùlùmí tí òróró sí ìyàwó so yóò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ lórúkọ pẹ́kọ́lọ́ nǹkan mọ́ mọ́ládá tó kù ẹ lọ́rùn so ní tó ṣàǹfààní nìyẹn wọn náà bọ́lá tó nínú náà.